tẹlifíṣàn Yorùbá kárí ayé sani wọ́n ń rí wa iṣẹ́ ń báyé láyàn láàyò àṣà Yorùbá kò gbọ́dọ̀ parẹ́. Kaftan television Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ń bẹ̀ o ẹ máa wò ó. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. ẹ káàbọ̀ padà láti òdì kejì lọ́run. Àkàndá tá lọ fọ̀rọ̀ wá lẹ́nu wò ẹ̀yin náà ti gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ẹ sì ti rí ibi tó ti ń ṣiṣẹ́ ẹ̀yin náà sì rí i pé irú ẹni bẹ́ẹ̀ kò sí bó ti lè ṣe tó yẹ padà wá máa tọrọ máa ṣàgbé láàrin ìgboro. ìdí nìyí tá a fi ń rọ̀ yín gbogbo ẹ̀yin àkàndá tẹ́ pé ẹ fẹ́ ṣiṣẹ́ kẹ́yìn náà kẹwàá nǹkan kan ṣe àtẹ́lẹwọ́ ẹni báyìí kì í tan ní jẹ bí Yorùbá ti wí nù tí gbogbo wa sì mọ̀. Bíbélì pàápàá tá à ń kà sí sọ pé ọwọ́ tí ò bá ṣiṣẹ́ kò yẹ kó jẹun bó lẹ́wàá sápamọ́ sí ẹ rí i pé ó yẹ kẹ́yìn náà wá nǹkan kan ṣe. a sì ń sọ tẹ́ bá fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ kàwé tẹ́ bá tó bá kù díẹ̀ káàtó ẹ pè wá ẹ sọ fún wa ibi tó bá kù sí Ọlọ́run lè ràn yín lọ́wọ́ nípasẹ̀ wa àtàwọn ará àwùjọ tẹ́ bá fẹ́ kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ sì fẹ́ kọ́ṣẹ́ gbogbo ẹ̀ náà pátápátá ìkan náà ni níwájú Ọlọ́run. tó kí ni mo máa jẹ́ ti bẹ̀rùn àwọ̀ gédégbé à ń wọnú kúnkúndùn ètò lọ abala àlejò wa ti wà níkàlẹ̀ pẹ̀lú wa nínú yàrá agbára yìí lónìí kálàlejò wa ẹ gbọ́rọ̀ látẹnu wọn a sì wá ṣe kí ni a wà tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ dálẹ̀ lórí ètò Àràyìnní wa. tó àlejò wa ti wà níbí mo ti wílẹ̀ kan ni màmá mi dáadáa ìyá wa ni olólùfẹ́ wa ni kò sígbà tá a pè wọ́n tí wọn kì í jẹ́ wa ibi tá a tiẹ̀ ti pè wọ́n lónìí bẹ́ẹ̀ ni pé bóyá àwa la tiẹ̀ fi wọ́n síbi tí wọ́n wà ní akànní ìyá o ẹ wo a mà nílò yín lórí ètò wọ́n sì ní kí ni fi ń ṣèyàn ẹ wo mo ti dé tán pápápá ọwọ́ kan tá a sọ fún wọn báyìí wọ́n sọ pé àwọn ti ṣe tán torí pé wọ́n mọ̀ pé àwa tá a pè wọ́n àwa kọ́ la pè wọ́n gbogbo ọmọ Nàìjíríà àti gbogbo àgbáyé ló pè wọ́n torí pé Ọlọ́run ti fún wọn ní nǹkan kan táwọn náà tán sọ pé wọ́n fi máa ṣe ọmọ aráyé lóore òun náà fi wá jẹ́ wa níhò lórí ètò Àràyìnní wa ní kànjá lálùbáríkà yìí lónìí. tó máa mi dáadáa a kì í pé ẹ káàbọ̀ sórí ètò Àràyìnní wa àwọn ọmọ Nàìjíríà gbogbo wọ́n máa fẹ́ morúkọ yìí àwọn kan wọ́n lè má ì tí ì mọ̀ yín wọ́n fẹ́ mọ̀ yín wọ́n sì fẹ́ morúkọ yín wọ́n sì fẹ́ mọ iṣẹ́ òòjọ́ gangan kó tó di pé a tú kẹ̀kẹ́ ètò dálẹ̀ tó mọ́mi. ẹ kúlẹ̀ gbogbo ẹ̀yin èèyàn wa nínú ilé orúkọ mi ò yí padà Olúfúnkẹ́ Kẹ́hìndé ayaléramọ elétò ìlera ni mí mo sì ń ṣiṣẹ́ nílùú Oǹdó. mọ́mi dáadáa mọ́mi Olúfúnkẹ́ Kẹ́hìndé aya bàbá wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn ìránṣẹ́ Ọlọ́run alààyè lera mọ́ tó màmá adúpẹ́ pé a pè yín ẹ sì wá jẹ́ wa lórí ètò tòní ẹ ṣeun tó mami ọ̀rọ̀ kan ó ń tawọ́ tasẹ̀ níkùn wa ó tiẹ̀ ti pẹ́ àwọn táwọn ìlú wa sórí ètò ńgbà gbogbo láàrin àwọn àkàndá tábà máa sọ nǹkan báyìí ló ṣe kí ni ìdí tí ẹ fi di àkàndá nípa ẹsẹ̀ nǹkan báyìí ni kí ló fà á tẹ́ fi di àkàndá nípa ọwọ́ nǹkan báyìí ni àbúrò wò pé ọ̀rọ̀ yìí ó máa pè ní ẹ̀wọ̀n ìmọ̀ ńláronú bó ní ká ti wá gbé mo ní ó yẹ ká gbé àwọn tó jẹ́ pé wọ́n dáńtọ́ tí wọ́n mọ̀ lórí ètò ìlera ká gbé wọn wá sórí ètò ká tẹ̀ wá ṣe kíni ká wá fọ̀rọ̀ àwọn lẹ́nu wò. kókó ọ̀rọ̀ tá a fẹ́ mẹ́nu bà lónìí gangan màmí ò ní pé ṣé àìsàn kan wà tí ń sọmọ ádámà ọmọ adarí hun tó yẹ pé a gbúdọ̀ gba abẹ́rẹ́ sí tó yẹ pé èèwọ̀ ni abẹ́rẹ́ gbígbà fún àìsàn bẹ́ẹ̀ ní tí mo ń gbìyànjú àti sọ ni pé ṣé a rí àìsàn tó jẹ́ pé èèwọ̀ ni táwọn gbúdọ̀ gba abẹ́rẹ́ fún ìdí pàtàkì tí mo fẹ́ fi béèrè ọ̀rọ̀ yìí a máa ṣe kí ni a máa dálẹ̀ a máa tùsà nígbò báyà kókó ọ̀rọ̀ tá a fẹ́ pẹ́ kẹ́lù lónìí nù nítorí pé bàbá bí ẹlẹ́gbájá kí ni sí ọ abẹ́rẹ́ tó ń gbà ni tàmẹ̀dù kí ni sí ọ abẹ́rẹ́ tó ń gbà ni mo wá rò pé ṣé èèwọ̀ ni abẹ́rẹ́ gbígbà fún àwọn àìsàn kan pé bóyá àwọn àìsàn kan nìkan lágbọ́dọ̀ máa gba abẹ́rẹ́ fún gẹ́gẹ́ bí elétò ìlera tó dáńtọ́ tẹ́ pé ó mọ ní ìgbé nínú ìkarahun òun la fi ní kí a bá wa yànnà ná àwọn ọ̀rọ̀ tòní tó mo fẹ́ ká bẹ̀rẹ̀ báyìí máa mi dáadáa tabaníkà wò dáadáa tẹ̀yàn bá ṣàìsàn tó ní tó ń dùn bóyá apá ló kàn sí bóyá ẹsẹ̀ bóyá orí àbí nǹkan kan á ní kó lọ sọ́dọ̀ àwọn tó dáńtọ́ àwọn onímọ̀ ìṣègùn àwọn onítọ́jú nípa ti ètò ìlera ìmọ̀ òyìnbó á nìkan lọ́bẹ̀ tó bá sì lọ́bẹ̀ nígbà bá ṣe àmójútó tó yẹ kán mójútó tán diagnose tó wọ́n test tó wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n sọ pé nǹkan báyìí ni yálà kó jẹ́ pé bóyá wọ́n á kó egbògi fún un tí ó máa lò àbí kan fún un lábẹ́rẹ́
a mọ̀ pé bákan méjì ni ìkọ̀kan ló ṣàmù ní méjèèjì ṣùgbọ́n ó wá ń dàbẹ́ ni pé bóyá àwọn àìsàn kan wà tí ò yẹ kéèyàn gba abẹ́rẹ́ sí tó yẹ pé oògùn nìkan ló yẹ kán fún un àbí pé bóyá àwọn àìsàn kan wà tó yẹ pé àwọn àti abẹ́rẹ́ wọ́n takora tó yẹ pé wọ́n ì tiẹ̀ bára ṣe pa rárá òun náà fẹ́ kẹ́ bá amójútó màmá ṣé àwọn àìsàn kan wà téèyàn gbọ́dọ̀ gba abẹ́rẹ́ sí rárá. ẹ ṣe olóòtú. ẹ ṣe màmí. bí a bá máa sọ wípé ká dúró lórí àìsàn kan á gba abẹ́rẹ́ tàbá àní gba abẹ́rẹ́ ẹ ti kọ́kọ́ sọ ṣáájú lẹ́ẹ̀kan pé ohun àkọ́kọ́ ni wípé bẹ́nìyàn bá ṣàìsàn bẹ́ẹ̀ ni màmí wọ́n á gbé lọ sí ilé ìwòsàn bẹ́ẹ̀ ni ṣùgbọ́n jẹ́ kí n kọ́kọ́ yànnàyànnà ẹ̀ pé lọ́pọ̀lọpọ̀ ìgbà ibi tí a ti máa rákòbá ni wípé àìsàn mìíràn tó yẹ ká gbé lọ ilé ìwòsàn á là á fẹsẹ̀ ilé tọ̀ so nígbà tá a bá dẹ̀ gbà wípé ó ké ká lọ sílé ìwòsàn in tó ṣe kókó ni wípé bá a bá délé ìwòsàn tí wọ́n bá ní ká gba káàdì ohun àkọ́kọ́ tán fẹ́ ká ṣe ni ká ṣe tẹ́ẹ̀sì èyí tá à ń pè ní àyẹ̀wò táyẹ̀wò wa bá nítorí àyẹ̀wò wa bá gbé jáde lásán tá a máa lò ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà ọ̀pọ̀lọpọ̀ ò ní lọ hospital ìyẹn ilé ìwòsàn ọ̀pọ̀lọpọ̀ gan ò ní lọ ilé ìwòsàn tó dágájá tá a bá wọ ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà lénìí kóàkì ti pọ̀ àwọn tí ń ṣe wípé kí n sáà jẹun àwọn aláṣàwọ̀ wọn ò kàwé débẹ̀ wọn ò ní ìmọ̀ tán ń ṣe ṣùgbọ́n tán kàn fẹ́ ni wípé mo fẹ́ jẹun so tí wọ́n bá dẹ̀ débẹ̀ wọ́n á fi àìsàn oògùn wọ́n á fi wo bí nípa ìmọ̀kànmọ̀kàn wọn so torí bẹ́ẹ̀ nígbà mìíràn a máa ṣe nǹkan ṣe tó bá wá tásìkò tá a wá mọ̀ wípé nkíní o a ti ṣàyẹ̀wò ìtàyẹ̀wò wa dálé lórí nìyí tó gbé jáde wọ́n á sọ fún wa tó yẹ ká ṣe ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà àwa ènìyàn pàápàá àwa Yorùbá yìí a máa ní borí bá ń fọyàn tó fọyàn láfọ̀jù wọn ò ní ló ṣe tẹ̀sí wọn ni lọ́ra nǹkan báyìí lọ́gọ́dá lè ní olú tó lò wọ́n náà lọ́ra kò lò. tá a bá dẹ̀ tí wọ́n á lórú nǹkan bẹ́ẹ̀ tí ò papọ̀ mọ́ tó ń ṣe wá ó lè wọ́n sí nǹkan míì. mami ẹ ṣe ọgbọ́n ní sákẹ́yìn màmá wa Olúfúnkẹ́ Kẹ́hìndé aya bàbá wa ẹni ọ̀wọ̀ lera mọ́ mo mọ̀ pé akẹ́kọ̀ọ́ akọ́gbọ́n ẹ̀yin náà mọ̀ pé ètò Ara Yín Ni Wá ó wà fún ìdánilẹ́kọ̀ọ́ kákẹ́kọ̀ọ́ kákọ́gbọ́n tọ́ nígbà tí wọ́n bá yànnà náà ti gbé kalẹ̀ àti wàá mọ̀ bí tá à ń lọ sí. mọ́mí nǹkan kan ń ṣẹlẹ̀ láàrin ọ̀pọ̀lọpọ̀ lára àwọn àkàndá tí bá ní kí n máa wo àwọn àkàndá tí a ti ń gbọ́ sórí ètò tá a sì ń bá pàdé lọ́pọ̀lọpọ̀ ìgbà tá a bá ní ká máa wò ní ìdá 100 ó fẹ́ jẹ́ ìdá 100 tàbí ó lé nínú wọn tá a bá ti wá sórí ètò tàbí tá a bá wọn pàdé kí ló fà á tí ẹsẹ̀ yìí tí ò ṣe é rìn mọ́ kí ló fà á tí ẹsẹ̀ yìí tó fi wọ́n sápá kan kí ló fà á tẹ́sẹ̀ tó rẹ̀ tó fi tírín tó fi di pé onípèníjà ẹsẹ̀ tó dàkàndá tó ò lè dára rẹ̀ gbé tó ò lè rìn mọ́ tàbí jẹ́ pé ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé wọ́n fi ń wọ́n lẹ̀ yóò wá sọ pé ẹ máa ṣeun ẹ̀ olóòtú nǹkan báyìí ló fà á kí ló fà á yóò wá sọ pé nígbà nǹkan kan báyìí ṣẹlẹ̀ nígbà tó ń wà kékeré bí ọmọ ọdún 5 àbí 7 ọ̀pọ̀lọpọ̀ tó wọ́pọ̀ ń bẹ ni pé wọ́n sọ pé àìsàn kan tá ń pè ní ọ̀wọ́n measles nílé ìbò ń pè é wọ́n nígbà tó mú àwọn náà lọ́dún náà lọ́hùn ó lè jẹ́ bí 30 ọdún àbógójì ọdún sẹ́yìn nígbà náà pé làwọn màmá wọn o bàbá wọn wọ́n máa gbé wọn lọ lé ìwòsàn o nígbà wọn sì débẹ̀ wọ́n sì fún wọn lábẹ́rẹ́ rè pam láti ìgbà náà o ìlẹsẹ̀ ti di pé onípèníjà tí ó rìn mọ́ ìbàdàn lápá ti di pé onípèníjà ìbàdàn lẹsẹ̀ ti di pé tó yẹ pé ẹsẹ̀ báyìí tó ti takora tí ẹsẹ̀ tí ò ti gùn dé sàlẹ̀ mọ́ wọ́n á ń wò pé ọ̀rọ̀ yìí máa ń di lemọ́lemọ́ n bá sọ pé màámi o ẹ máa bọ̀ kí wọ́n bá ṣe kí ni o ìyẹn tó ṣókùnkùn sáwà tá a mọ̀ o kí wọ́n bá wa tan ìmọ́lẹ̀ sí i òun ló bí nǹkan tí mo fi bèèrè lẹ́ẹ̀kan pé sí àwọn nǹkan kan wà tó yẹ pé ó tako abẹ́rẹ́ gbígbà ni màámi o kí ló wá fà á tí ó fi di pé látàrí pé nísùsì ọ̀wọ́n o òun làwọn èèyàn sọ pé kán lọ mójútó nílé ìwòsàn tó di pé ìpèníjà ẹsẹ̀ wá ṣẹlẹ̀. ẹ ṣé olóòtú ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ lórí nígbà tá a wà ní kékeré. bẹ́ẹ̀ ni. ó ti di dandan fọmọ tá a bá bí láàrin ọjọ́ kan sí ọ̀sẹ̀ méjì. ọmọ ọjọ́ kan sọ́sẹ̀ méjì. bẹ́ẹ̀ ni láti gba abẹ́rẹ́ kan tá a mọ̀ sí HPV and polio. polio yìí la máa ń pè ní àrùn rọpárọsẹ̀. nígbà tá a bá dẹ̀ fún àwọn ènìyàn ní àtọ́lá àtọ́lá la máa ń pè ní tá a máa fi ń fojú wò ó pé àtọ́lá kò nítumọ̀ ni wípé bí omi
là ń kan sí wa lẹ́nu tá a bá dẹ̀ ti kan sí wa lẹ́nu just 2 drop òun ló máa ṣiṣẹ́ nígbà tá a bá kọ́kọ́ bí wa yẹn láàrin ọ̀sẹ̀ méjì téèyàn bá ti míìsì abẹ́rẹ́ yìí ó dàbí gbà téèyàn ń míìsì visa ni. ìwé ìrìn lóyìnbó ó kùnà ẹ̀ tá a bá dẹ̀ ti ní eléyìí tá a dẹ̀ ń pè ní HBV ìyẹn ló ń dènà àrùn ibà pọ́njú tá a máa ń pè ní hepatitis lọ́jọ́ kan sí ọjọ́ 14 tá a bá bí ọmọ tá a bá ti bímọ tuntun ó lè mí sí ó gbọ́dọ̀ gbà tó bá dẹ̀ wá gbà kò lè padà gbà mọ́ torí pé láàárín ìṣẹ́jú tó fi lè ṣiṣẹ́ nìyẹn bẹ́ẹ̀ là á gbà títí wá fi dé oṣù 9 tẹ́mọ̀ míì bá dẹ̀ tí wọ́n á gbé oṣù 9 èyí tó fi yẹ káwọn ìyá wa gbé ọmọ rú ẹ̀ wá sílé ìwòsàn láti wá gba abẹ́rẹ́ láti dènà àrùn yíkíyíkí tá à ń pè ní measles tẹ́lómi ń pè ní ọ̀wọ́n wọn ò ní fẹ́ gbé wá wọn ò ní gbé padà nígbà tá a bá dẹ̀ ti gbé wá tá àìsàn yẹn bá ti wọnú ara orú ọmọ bẹ́ẹ̀ ó lè ṣe ní jàǹbá mo sọ̀rọ̀ polio lẹ́ẹ̀kan ó kọ́mọ̀ lókè ọya torí pé àrùn yẹn bí atẹ́gùn ló ń bá ṣiṣẹ́ káàkiri sáwọn kò dẹ̀ pọ̀ tó tí wọ́n tí àìsàn yìí bá ti lè wà torí bí yá nínú irú ẹni tó bá ní àrùn yẹn tó bá yàgbẹ́ sínú ìgbẹ́ tátẹ́gùn yìí bá fẹ́ tọmọ kékeré bá ṣe wọ́n wé ọ̀dọ́ ó lè ní tírú ọmọ bẹ́ẹ̀ ò bá dẹ̀ gbárù polio tá à ń fojú di ó lè ní àrùn polio kò sí téèyàn bá dẹ̀ ti ní àrùn polio yìí èyí tá à ń pè ní rọpárọsẹ̀ péyàn pé gésùn dọ̀là kò sí solution. apá àtẹsẹ̀ gbúdọ̀ rọ dáadáa. wàá rọ bá a bá sọ wípé òkè owó pọ̀ lọ́wọ́ mi máa gbé lọ ìlú òyìnbó wọn ò ní solution lọ́wọ́ ó ti tán nìyẹn. ó ti parí nù. torí wípé in tó fi lè dúró tó fi lè rìn ni àìsàn yẹn ti mú. ó ti mú nínú àgọ́ ara. nínú àgọ́ ara. tó bá wá dé dásìkò tá à ń sọ wípé òkè o measles ni o ẹ rí wípé measles a máa fọ́jú. bẹ́ẹ̀ni. a máa dini létí kò sí tí ò lè ṣe ṣùgbọ́n tó rí òfẹ́ bá wà fún ọmọ tó bá ní measles bóyá ó jáde sí lára ó jáde sí lójú àrípójú ẹ̀ ń pọ́n ó ṣe pin ó dẹ̀ ń yọkun mú ó ṣe tá a bá nírú orí ọ̀fẹ́ fún ọmọ bẹ́ẹ̀ tí ò tí ì rọ̀ lápá tí ò tí ì dí létí tí ò tí ì fọ́ lójú tó bá gbé lọ sí hospital ó di dandan kan fún ní abẹ́rẹ́ tá a bá dẹ̀ máa fún là ń pè ní measles vaccine bóyá nígbà tó yẹ kó kọ́kọ́ gbà kò gbà bóyá nígbà tó gbà yẹn kò ṣiṣẹ́ fún tó láyé àtijọ́ yábíyábí ọdún 3 sẹ́yìn ọdún 4 sẹ́yìn tá a bá fẹ́ gba measles yìí á fún wa lẹ́ẹ̀kan tó bá ti gbà á ti gbà wípé ó parí ṣùgbọ́n àwọn ọ̀gá àwọn elétò ìlera tó dàgbà àwọn ọ̀gá wa gbogbo sọ wípé wọ́n ṣe àkíyèsí wípé it's not 100% safe. nínú ìmọ̀ ìjìnlẹ̀ àti ìwádìí not safe not effective safe but not effective. I'm sorry with the word safe kò ṣiṣẹ́ tó bó ti yẹ kó ṣiṣẹ́ is not effective enough. náà ṣe wá gbà wípé láti bí ọdún kẹta báyìí sọdún kejì ọmọ tó bá pé oṣù 9 gbọ́dọ̀ gba abẹ́rẹ́ yíkíyíkí tá à ń pè ní measles yìí lẹ́ẹ̀mejì tó bá pé oṣù 9 á gbà tó bá pé ọdún kan á gbà àti oṣù 3 á padà wá gbà ìyẹn ni wípé ìyẹn á jẹ́ kán mọ̀ wípé this thing a ṣiṣẹ́ bó ti yẹ kó ṣiṣẹ́ a discover wípé ẹlẹ́ olóṣù 9 yẹn can be 70% effective. But nígbà tó ìdá àádọ́rin nínú ọgọ́rùn-ún ṣùgbọ́n báyìí ta ti wá wò wípé a tún gbà ní ọdún kan àti oṣù 3 yes a lè jẹ́ kí 100% yẹn ó pé ìdánilójú á wà wípé irú ọmọ báyìí o àrùn yíkíyíkí tàbí ọ̀wọ́n kò lè ṣe léṣe so tọ́mọ bá gbà ní oṣù 9 tó wá padà ní measles ó máa gba abẹ́rẹ́ measles again. abẹ́rẹ́ la tún gbà. so lọ́pọ̀lọpọ̀ ìgbà a máa ń wò wípé abẹ́rẹ́ ó lè jẹ́ wípé nígbà tó yẹ káwọn bàbá àwọn màmá wa ó gbà á nígbà yẹn wọn ò gbà á wọ́n ré kọjá torí pé wọ́n ti gbọ́ wípé lágbájá ó gba abẹ́rẹ́ níbẹ̀ yẹn o abẹ́rẹ́ yẹn jẹ́ kẹsẹ̀ ó wú o ẹsẹ̀ lè wú tá a bá gba abẹ́rẹ́ ibẹ̀ yẹn lè pọ́n a máa ń sọ fún wa wípé tó bá ti rí bẹ́ẹ̀
nǹkan kan tó yẹ kẹ́ ẹ ṣe ni wípé ẹ gbé padà fún wa mọ́mí ibi tá a gba abẹ́rẹ́ sí lánàá àwa la mójú méjà ẹ̀ ẹ jẹ́ ká mójútó. ibi tá a gba abẹ́rẹ́ sí lánàá ojú ibẹ̀ pọ́n ọmọ yẹn ò sún mí kò sùn ó ń pariwo ń ké ẹ gbé padà wá fún wa a máa san tó yẹ kẹ́ ẹ ṣe ṣùgbọ́n tó bá jẹ́ wípé ó ti ń bọ́ sọ́wọ́ ọ̀sán oòrùn ti yọ á ti tètè máa sọ fún wa níbi tá a bá ti gba abẹ́rẹ́ wípé tẹ́ ẹ bá ti ń délé ẹ bá wa gbé búlọ́ọ̀kù lé ojú ibi tá a fi abẹ́rẹ́ sí ìyẹn ni wípé tá a bá ti gbé búlọ́ọ̀kù yẹn a kàn rárá máa mú àǹkáṣífù wa tàbí tọmọ yẹn tó clean a gbé lé orí búlọ́ọ̀kù yẹn a fi ráǹpù ẹ̀ a gbé lójú ẹsẹ̀ yẹn kì í ṣe pé ká dẹ̀ gbélé ká gbàgbé lọ torí pé ọmọ yẹn ò lè kígbe a máa gbélé a máa gbé kúrò a máa gbélé a máa gbé kúrò so that irú bí bó ṣe wú yẹn tàbí bó ṣe ń dùn yẹn a lè jẹ́ kó lọlẹ̀ a dẹ̀ tún sọ fún wa wípé òkè bóyá ọ̀nà wa jìnnà tó ẹ jẹ́ ká fún ní paracetamol bóyá lọ́jọ́ yẹn tàbá ti wá wò pé lọ́jọ́ kejì kíní yóò yàtọ̀ ẹ gbé padà wá léwòsàn torí pé láyé àtijọ́ ìdí là ń gba gbogbo abẹ́rẹ́ wọ̀nyí sí abẹ́rẹ́ àjẹsára bó ti wù kó ṣe ìdí ni ṣùgbọ́n ní ọ̀tún tá a wà yìí ìtàn méjèèjì là ń gba abẹ́rẹ́ sí tó bá dé wàá jábẹ́rẹ́ ilé tá à ń sọ pé tá à ń bupá àjọ yẹn tá à bupá mọ́ báyìí tó ṣe wípé abẹ́rẹ́ là ń fi sí tó bá jẹ́ ti yíkíyìkí yẹn náà la fẹ́ gbà tàbí ti bá pọ́njú tá à ń pè ní yellow fever apá òsì àtàpá ọ̀tún la máa ń gbà sí. báwo ni ẹ kú àtúntò ẹ ṣeun ṣeun màmá mi Olúfúnkẹ́ Kẹ́hìndé aya bàbá wa léra mọ́ ẹ ṣeun ṣeun mo mọ̀ pé gbogbo ẹ̀yin tí ń gbọ́ wa tẹ̀sí wà nulẹ̀ mọ̀ pé ẹ ń bá wa bọ̀ ó sì ń wọ̀ yín lákínyẹmí ara ẹ rí mọ́ ṣe bẹ̀ sí mu lọ́tún ní ọ̀kan léjèèjì tó sì dàpẹ́ pé gbogbo ẹ̀ sì ń ṣe kí ni ó ń gún mọ́ ẹ ṣeun tó nígbà tí wọ́n wá bá àyànnà náà báyìí tó ti yé àwọn ará lé yékéyéké torí èmi fúnra mi ó yé èmi dáadáa ṣé káwá sọ pé láyé àtijọ́ àmàpẹ́lẹ́gbẹ́ mọ́ ní ìmọ̀ ìjìnlẹ̀ tó yẹ pé ó ń tẹ̀sán wájú ṣé láyé àtijọ́ torí mo sọ pé ìwọ̀n ènìyàn wa pé wọ́n ń tẹnu mọ́ pé abẹ́rẹ́ tán gbà òun ló ṣe àkóbá tó wọn fi lè rìn tẹ́sẹ̀ wọn ò fi gùn tó ra mọ́ tí gbogbo ilé ìfiṣẹ́lẹ̀ àti onírúurú tí wọ́n ń sọ ń gbà náà ṣé láyé àtijọ́ ṣé ká sọ pé ìmọ̀ ìjìnlẹ̀ tí ò tí ì kún àbí tí ò tí ì kún náà tó látara àwọn àbí látọwọ́ àwọn dókítà ìgbà náà ṣé òun ní ká sọ pé ó fà á tí irú ẹ̀ fi wọ́pọ̀ ni torí bẹ́ẹ̀ ṣe mẹ́nu báyìí báyà ní ẹni nìkan bíi ọdún bíi mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ díẹ̀ sẹ́yìn ẹni nínú ìwádìí àti ìmọ̀ ìjìnlẹ̀ táwọn ọ̀gá lẹ́nu iṣẹ́ ìmọ̀ ìṣègùn tán ṣe pé wọ́n ti sọ pé kankan má gba abẹ́rẹ́ yíkìyíkì lẹ́ẹ̀kan mọ́ nǹkan má gbà bóyá bí ẹ̀ẹ̀mejì àbí mẹ́ta kọ́ lè rí àrídánilójú pé lóòótọ́ pé kíní yìí ó ti ṣe kíní ó ti débẹ̀ ṣé kí sọ pé bí ìmọ̀ ìjìnlẹ̀ àtàtijọ́ kí wọ́n tá à ń gbá sórí ètò èmi ó ti lé lógójì ọdún èmi 50 ọdún wọ́n sọ pé ńgbà náà pé abẹ́rẹ́ náà ló fà á tí gbogbo ẹ̀ fi rí bẹ́ẹ̀ ṣé a lè sọ pé ìgbà náà pé bóyá ìmọ̀ ìṣègùn àbí ọgbọ́n tí ò tí ì tàbí ìmọ̀ ìjìnlẹ̀ tí ò tí ì dàbí ti sìn òun ló kọ́ bá àwọn àkàndá tó dé àkàndá ńgbà náà tàbí kí ló fà gangan bàbá mi fẹ́ kẹ́ bá mi sáré yànnà náà díẹ̀. ẹ ṣe olóòtú mo máa sọ wípé nígbà àtijọ́ bíi 40-50 years tẹ́ sọ yẹn abẹ́rẹ́ gunpágunpá là ń gún àti máa gún sẹ́sẹ́. bẹ́ẹ̀ni. so ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òbí wa tó bá wá sọ fún wa wípé abẹ́rẹ́ tá a gbà kò gbọ́dọ̀ jẹ́ wípé abẹ́rẹ́ gunpágunpá torí gunpágunpá yẹn apá báyìí la máa fi sí. bẹ́ẹ̀ni àwọn ẹgbẹ́ agbadé ẹ̀ nígbà kì í ṣe ìdí kì í dẹ̀ ń ṣe itan wa torí wípé ìta lè sọ wípé téèyàn bá gba abẹ́rẹ́ a máa ń pè ní sciatic nerves òun ló máa ní ìṣòro bóyá nígbà tó bá fẹ́ fún wa ní abẹ́rẹ́ nídìí tó bá fẹ́ fún wa tó bá lọ síbi sciatic nerve yẹn iṣan yẹn tá a bá wá tí abẹ́rẹ́ wa tó bá ṣe mistake débẹ̀ tó ṣèṣì débẹ̀ ó lè lọ àdátìsọ tó ṣe wípé tẹ́ bá wá ríyàn tó bá fẹ́ fún yàn lágbẹ́rẹ́ tán bá kì í bọ̀ wá nídìí wọ́n á kọ́kọ́ fà á síta ìdí tán fi ń fà á síta ni wípé tó bá mẹ́jẹ̀ wá a lè ti sọ fún wa wípé ibi tó fẹ́ fi nǹkan sí yìí ó léwu kì í ṣe bí the right place so téèyàn bá wá ṣe nígbà yẹn tó fà á tí ò wá ṣe tó bá padà ẹ rí wípé lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn èèyàn máa sọ wípé irú ọmọ bẹ́ẹ̀ bóyá abẹ́rẹ́ ló gbà ó wọn á máa gbé lọ sí physiotherapy ní àwọn tó ń ṣe tó ń mójú egungun wọn á ní ká lọ máa ṣe wọn á ní ká lọ máa ṣe bọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà kì í ṣe wípé kí ó wá sọmọ di àkàndá ọmọ tí ò ní lè rìn mọ́ ṣùgbọ́n mo ti fi yé wa lẹ́ẹ̀kan wípé polio ó lè fà á
mrs ó lè fà á nípa ìmójútó dáadáa káwọn ọmọ wa má gba abẹ́rẹ́ èyí tá à ń pè ní 6 killer diseases tá à ń gbà nígbà yẹn táwọn ọmọ wa ò bá gbà pé tí wọn ò dẹ̀ gbà bó ṣe yẹ kán gbà á ó lè mú wàhálà wá so torí náà mo fẹ́ bẹ ìyàwó tá a wà nílé tó ṣe wípé a máa ń lọ the vaccine tá à ń gbà lónìí is safe kì í pa wá lára kì í pa àwọn ọmọ wa lára abẹ́rẹ́ àjẹsára ti sìn yín is safe and effective a ṣiṣẹ́ tó yẹ kó ṣe dáadáa kì í dẹ̀ ń dá wa lóró. kò dàbí tìgbà kan. so pé kì í dá wa lóró yẹn ẹ jẹ́ ká sọ fún àwọn èèyàn kò lè fa àgọ́ ara rárá a rí wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà gan tẹ́lòmíì bá gbé ọmọ wá ọmọ yìí ó ti ń rìn tẹ́lẹ̀ kò ṣàdédé ni ò dédé rìn mọ́ aláwọn kan tí wọ́n ń ṣiṣẹ́ lé lórí nígbà tí wọ́n bá dẹ̀ máa ṣe wọ́n á gba ìtọ̀ ẹ̀ irú ọmọ ìgbẹ́ irú ọmọ bẹ́ẹ̀ wọ́n á gbé lọ wọ́n lọ ṣàyẹ̀wò sí àyẹ̀wò tán dẹ̀ fẹ́ ṣe gan wọn ò ṣe níbí yìí Ìbàdàn náà ti lọ ń ṣe tí wọ́n bá dẹ̀ lọ ṣàyẹ̀wò yẹn wọ́n á jẹ́ ká mọ̀ irú wàhálà tọmọ yẹn bá ní tó ti dé bá àgọ́ ara ọmọ bẹ́ẹ̀ ọlọ́pọ̀lọpọ̀ ìgbà tán bá dẹ̀ máa sọ wípé àìlèrìn mọ́ ọmọ yẹn wọ́n á ní polio ni tó dẹ̀ ṣe wípé ẹ rí wípé kò kọ́ mọ̀ kò fi bẹ́ẹ̀ kọ́ mọ̀ mọ́ níbí yìí kò fi bẹ́ẹ̀ kọ́ mọ̀ mọ́ gan ní orílẹ̀-èdè wa torí wípé àwọn elétò ìlera partners tó ń bá wa ṣiṣẹ́ pọ̀ ní Nàìjíríà àtàwọn ministry of health àwọn ọ̀gá wa pátápátá yẹn ojoojúmọ́ náà ṣiṣẹ́ le pé kò sí polio mọ́ ní Nàìjíríà torí wípé wọ́n ń ṣe iṣẹ́ yẹn takuntakun láìsinmi. adúpẹ́ lọ́wọ́ yín dáadáa màmá wa àlejò wa Olúfúnkẹ́ Kẹ́hìndé aya bàbá wa Léramọ́ fún atótónu yín látẹ̀kan pàápàá bẹ́ẹ̀ ti bá wa tàn mọ́lẹ̀ sí dáadáa tó ti yí àwọn aráalé àti èmi náà pàápàá tó yẹ pé mo já tọkùn ó tún yé èmi dáadáa tó yẹ náà wò ń bà náà pé ọ̀rọ̀ yìí má dàbẹ́ ni pé ó ṣókùnkùn sí mi nígbà tẹ́lẹ̀ sọ pé bó ni kí wá yà sí o ṣùgbọ́n ó ti wá yé mi dáadáa báyìí mo sì mọ̀ pé ó yé àwọn aráalé náà tó wọ́n á ní kí n béèrè ìbéèrè yìí ni nísìnyí ẹmẹ́ni balẹ̀ kan nígbà tí ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ atótónu yín pé ọ̀pọ̀ ìgbà lára àwọn òbí ọlọ́mọ eléyìí tó bá fi lọ sí ilé ìwòsàn tó dángájíá tó jẹ́ ilé ìwòsàn tó jẹ́ pé ìjọba fọwọ́ sí tó gbòòrò ọ̀fẹ́ gbòǹtẹ̀ ìjọba wọ́n máa fẹ́ yà sí agbọn ibi tí ẹ ti di pé bóyá àwọn ẹ̀kọ́ sọ́ngbó tàbí àwọn ilé ìwòsàn tí ò gbòòrò ọ̀fẹ́ gbòǹtẹ̀ ìjọba gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ lẹ́ẹ̀kan wọn tẹ́ pé ikùn wọn ló pèsè ẹnu iṣẹ́ ìṣègùn àbí nǹkan kan bẹ́ẹ̀ torí ohun tí wọ́n máa jẹ àtúntà fẹ́ jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí lọ́mọ tó sì ń lọ ilé ìwòsàn kọ́sọ́ngbó yìí àwọn ń sọ pé owó táwọn ilé ìwòsàn ìjọba ń gbà pọ̀ olófà tọ́pọ̀lọpọ̀ wọn tó fi lọ bẹ̀ àti pápá èmi mọ̀ sọ pé tí wọ́n bá ti gbọ́mọdé bẹ̀ o wọ́n sọ pé kóun dúró wọ́n sọ pé kóun bá bùsùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní jẹ́ kóun lọ mójútó ibi iṣẹ́ òòjọ́ òun tó ti rówó tó fi tọ́jú ọmọ bámi bó ni àárín bẹ̀ ṣe rí tó sì yé yín. ẹ ṣe olóòtú ṣe rí ní èdè wa wọ́n ní ẹni bá tọ́jú ọmọ ní jèrè ọmọ ìṣẹ́jú kan tá a fẹ́ lò lọ́sítù kò yẹ kó fún wa ní ìyà ọjọ́ alẹ́ nígbà tá a bá wá wò wípé kò sí bó ṣe lè rí tí owó tá a máa gbà lọ́sítù ìjọba tá a pọ̀ ju eléyìí tá a gbà ní private ọ̀pọ̀síbò aládàáni kò ṣeé ṣe torí wípé ọ̀pọ̀lọpọ̀ wa torí pé ká yànnàyànnà kí ló ń sọmọ. bẹ́ẹ̀ni. a kì í fẹ́ dúró gbọ́. ìyẹn ni pé ká ṣe àyẹ̀wò pé nǹkan báyìí ló ṣe lábàjá o. ṣùgbọ́n tó ṣe wá ni wípé ọmọ yìí ara ẹ̀ kàn gbóná ni bọ́dẹ̀ ṣe gbóná a dẹ̀ fẹ́ kí wọ́n dẹ̀ gbé lọ sí ibi kọ́ dẹ̀ dá wa lóhùn àfọlá abẹ́rẹ́ kó dẹ̀ máa lọ. rárá nígbà mìíràn ọmọ a ní fífà la máa ń pè é ẹlòmíà dẹ̀ máa treat malaria méjèèjì ò jọra wọn. kò dẹ̀ jọra bẹ́ẹ̀ ni báwo ìyàtọ̀ wà nínú fífà àti malaria bẹ́ẹ̀ ni ó parí. ara ọmọ mi gbóná ó yàtọ̀ sí pé ibà ló ń ṣe. so torí yẹn a gbọ́dọ̀ wo wípé kò possible kò ṣeé ṣe kí owó tá a máa ná nílé ìwòsàn ìjọba kó ju ti aládàáni torí aládàáni máa ṣáàjì wa ṣùgbọ́n ilé ìwòsàn ìjọba a ti sọ fún wa wípé n tó ń ṣọmọ rèé ẹ bá ti ṣàyẹ̀wò ìtàyẹ̀wò bá gbé jáde máa bá wa mójútó so mo fẹ́ bẹ̀ wá ìyẹn ara lé tó bá ti ń rí wípé nǹkan kan ń ṣe ọmọ rẹ̀
fọjà rẹ sílẹ̀ torí ọmọ tó torí rẹ̀ fọjà sílẹ̀ ó ń bọ̀ wá sìn èrè ọjà fún ọ lọ́jọ́ alẹ́ so tá a bá ti wá wò ó wípé wo kí n lè ráyè gbọ́ tèmi àìsàn tó bá wá máa dé lọ́la sówó ọjà wa máa ka. ọ̀rọ̀ tẹ́ mẹ́nubà yìí ó dàbẹ̀ ni pé ó wọ̀ mí lára dáadáa yẹn ni pé téèyàn bá mójútó ọmọ nísìnyí tó torí sí pé òun fẹ́ lọ sáré ń bá jà torí òun fẹ́ lọ di iṣẹ́ òun fẹ́ lọ di okòwò tó torí sí bẹ́ẹ̀ pé ẹni tí gbọ́mọdé lè wòsàn àwọn dókítà wọn tètè bá mi mójútó pápápá kí n gbọ́mọ lọ bẹ̀jáde kí n lọ gbà wòsàn bì mí yóò padà sọ̀rọ̀ ló bá dọjú alẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa dẹ̀ tún gbàgbọ́ àìsàn mi tó ń ṣe àwọn ọmọ tán fi ń di àkàndá kì í ṣe torí nǹkan jẹ kì í ṣe torí abẹ́rẹ́ ṣùgbọ́n tó ti yẹ kán jẹ nígbà tán wà nínú oyún gẹ́gẹ́ bí àjẹsára bẹ́ẹ̀ ni tí wọ́n ti ní oúnjẹ gan poverty tí poverty bá ti tì wá sí tí ò yẹ ká jẹ bọ́mọ yẹn bá dé ẹ mọ̀ pé àkàndá tá a dẹ̀ ń sọ yìí ó wà nínú ìran ẹlòmíì ò fẹ́ gbàgbọ́ tó bá wá dénú ẹ̀ pé ó bímọ yẹn tán wọ́n náà bí kò sí tó ṣe tó bá wá di pé kọ́mọ máa dàgbà kò ní lè rìn bẹ́ẹ̀ ni tá a bá ti ń gbàgbọ́ ó wà nínú ìran ohun tá à ń jẹ bóyá poverty ò jẹ́ ká jẹun tó wà níbẹ̀ àìsàn ìta mọ̀ wípé bóyá polio measles tàbí other diseases tó lè cause ìkẹta accident ńkọ́ ọmọ bá l'accident ìjàmbá gbogbo nǹkan wọ̀nyẹn ló lè kóra jọ pọ̀ tá a di wàhálà lẹ́yìn ọ̀rẹ́yìn tó màmá wa bíi pé ká má tiẹ̀ dánudúró lórí ètò náà ní ṣùgbọ́n àkókò tí kò wá ń pamọ́ra mo mọ̀ pé lágbára náà láìpẹ́ lájìnà ẹ tún padà bọ̀ torí àwọn ìbéèrè tí wà tó sodo sí mi lọ́kàn nínú náà tí mo fẹ́ béèrè tí mo sì mọ̀ pé ẹ ṣe tá àti ṣe kí ni tàn mọ́lẹ̀ sí ṣùgbọ́n torí àkókò tó ti kó wa ní pamọ́ra a máa dágbére lórí ètò tòní ṣùgbọ́n kẹ́tọ́ lọ màmá láàrin ìṣẹ́jú kan mo kàn fẹ́ kẹ́ bá wa gba àti àkàndá o àti àwọn òbí lọ́mọ o tó jẹ́ ìyá àkàndá àti àwọn tó pé wọ́n wà nígboro tí wọ́n lóyún sínú fẹ́kẹ́ bá wa gbà wọ́n nímọ̀ràn pé kọ́ mójútó ètò ìlera wọn dáadáa nítorí pé téèyàn bá mójútó ètò ìlera tó pé wà ní inú oyún tàbí tó jẹ́ àkàndá tí ò tún mójútó ètò ìlera dáadáa tàbí òbí lọ́mọ pé ó tún lè bí wàhálà tó pé yóò ju ti sìn lọ láàrin àbọ̀ ìṣẹ́jú mami torí àkókò. ẹ ṣé olóòtú fún ẹ̀yin èèyàn mi nínú ilé mo fẹ́ rọ gbogbo wa bóyá àwa girama náà ta wà níbẹ̀ torí àwọn ìyàwó ọmọ wa tá wà nílé tàbí àwọn ọmọ wa tí wọ́n gbéyàwó àwa tá a lóyún tàbí àwa ìyá àwa àkàndá mo fẹ́ rọ gbogbo wa wípé lákòókò tó bá ti yẹ ká jẹ nǹkan gidi nínú oyún ẹ jẹ́ ká jẹ kó má bàa kó wàhálà alẹ̀ nígbà tá a bá bí ọmọ tán a lot of problem la máa ń ní tó ṣe wípé tọ́mọ á fi di àkàndá nígbà tá a bá bí wọn tán tó bá ti yẹ ká lo oògùn nínú oyún tí wọ́n bá tá a bá lọ sí hospital ká má máa dúró nínú ilé wa pé ṣe bí màámi ló bí mi ó bí mi kò lọ ilé ìwòsàn ní rèé àgbo ni mo dẹ̀ mú ọ̀pọ̀lọpọ̀ nínú àgbo yẹn ló ń kó wàhálà alẹ̀ nínú oyún tá a fi ń bí nǹkan mìíràn nígbà tá a bá bí wọn tán tá a bá lọ ilé ìwòsàn wọ́n á yẹ̀ wá wò wọ́n á ní ká ṣe scan wọ́n á mọrú oògùn tá a máa lò wọ́n á mọrú oúnjẹ tó yẹ ká máa jẹ tí òfin ní fún wa ní wàhálà nígbà tá a bá bí ọmọ wa tán ìkẹta bá a bá tẹ̀ ti bí àwọn ọmọ yẹn tán ẹ jẹ́ ká make sure pa bí wọn sí ilé ìwòsàn tó dágájíá torí nígbà mìíràn nípa bíbí ọmọ yẹn gan ọmọ a máa di àkàndá pàápàá àwọn ọmọ tó bá jẹ́ wípé bridge ni wọ́n ìyẹn tá a máa ń pè ní ìgè tó gbé ẹsẹ̀ síta àwọn ilé ìwòsàn àdáni tí wọ́n gbórí ọ̀fẹ́ ọlọ́run kan tó ń gbé yẹn tí wọ́n gbórí ọ̀fẹ́ ìjọba wọ́n á ní wọ́n lè bí ibi tí wọ́n bá ti ń fa ẹsẹ̀ kíní tán fa ìkejì tí wọ́n fi gbogbo ẹ̀ fà síta ọmọ yẹn lè dá láàbò ara ṣùgbọ́n tó bá jẹ́ wípé ilé ìwòsàn ìjọba ni wọ́n á ti máa sọ fún wa wọ́n á gbé àwọn tó ní ìmọ̀ dáadáa síbẹ̀ tí wọ́n bá dẹ̀ ti ń rí wípé eléyìí ò ní lè bí fúnra ẹ̀ wọ́n á ti ní ó yá dókítà iṣẹ́ abẹ́lé lè wọ́n gbà tí ò àfi ní máa kóra wa sí ọ̀nà tá à ní lè fowó tán torí wípé olóyìnbó ní health is wealth. Prevention is better than cure. tó màmí ẹ ṣeun ẹ kú àtótónu látẹ̀kan ni. tó màmí ẹ ṣeun màmá wa àlejò wa
ìyá dáadáa, ìyá tá a máa ń pè gbogbo àtọ́ sì máa ń jẹ́ wa lórí ètò Ara Yín Ni Wá. Ìyá tó nífẹ̀ẹ́ wa dáadáa, ó nífẹ̀ẹ́ àwọn àkàndá, ó sì nífẹ̀ẹ́ gbogbo èèyàn dáadáa. Bóyá látara pé wọ́n jẹ́ ìránṣẹ́ Ọlọ́run àti pé wọ́n jẹ́ ìyá tó yẹ pé wọ́n jẹ́ ìyá dáadáa tí wọ́n kì í ṣe àwọn ìyá bí àwọn ni ìwà wọn fi rí bẹ́ẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, lọ́wọ́ màmá wa Olúfúnkẹ́ Kẹ́hìndé aya bàbá wa Léramọ́. Màmá tẹ́ bá délé bá wa kí bàbá wa dáadáa, a fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn, a sì kí wọn dáadáa. Ẹni ọ̀wọ̀ tòótọ́ ìránṣẹ́ Ọlọ́run Léramọ́, ẹ bá wa kí wọn pé wọ́n ṣe tí wọ́n ti yọ̀ǹda yín torí lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn ìránṣẹ́ Ọlọ́run wọn fẹ́ yọ̀ǹda àwọn ìyá yáàdì, ṣùgbọ́n wọ́n yọ̀ǹda yín, kò sígbà tá a pè yín tí wọ́n yín yọ̀ǹda yín pé kẹ́ wá jẹ wa. tó wọ́n ṣe màmá àmàrin yín bá lágbára Ọlọ́run iṣẹ́ ìránṣẹ́ tọ́lọ́run gbélé yín lọ́wọ́ àti bàbá kò ní bàjẹ́ o, ẹ máa ṣe, Ọlọ́run sì máa ràn yín lọ́wọ́, ẹ máa borí ọ̀tá, ẹ máa rẹ́yìn odi, lágbára Ọlọ́run bó náà ti ń pè é àgbélébùú tẹ̀sí ń gbé náà lágbára Ọlọ́run kò ní ṣe máa yín lọ́wọ́, ẹ ṣe débìrì láṣẹ Èdùmàrè. tó Ara Yín Ni Wá ń lọ lónìí, ó tún lọ́jọ́ mẹ́jọ, ẹ wá ra ètò ìlọ́wọ́ ìwásù gba ètò yẹ́ rí pé àkókò ń kó àpapọ̀ mọ́ra. A nílò onígbọ̀wọ́ ló lè tòótọ́ nínú onígbọ̀wọ́, ẹ pè wá sọ́nà àwọn ẹ̀rọ ìléwọ́ wa ti ń kọjá lórí móhùnmáwòrán pé ẹ fẹ́ wá ṣe onígbọ̀wọ́ ètò Ara Yín Ni Wá ní Kaftan TV Yorùbá tí ń ṣe àfojúsùn ayé tó rẹwà. Mo kí gbogbo àwọn èèyàn wa pátápátá láti jọ mú ètò tòní wá. Ọ̀gbẹ́ni Ọláwálé Ráfẹ̀ mo kí ọ, Ẹ̀fúnba Adédè mo kí ọ, Ọ̀gbẹ́ni Stephen Adéwálé tó ń jẹ́ gíga iléeṣẹ́ mo kí yín, ẹ ṣe gbogbo ẹ̀yin ẹnjìníà pátápátá àrílódì ẹnikẹ́ni o. Tọ́ ọjọ́ mẹ́jọ ló tún dà. Samuel Ìbùkún ọmọ bàbá tí ń jẹ́ Láṣọ lórúkọ tí mò ń jẹ́. Òkútọ́ yìí rèé o, ẹ máa pè mí lẹ́yìn ètò. Bá a ti ń lọ lónìí à ń dágbére fún yín pé a ní pàdé ayọ̀ láṣẹ Èdùmàrè, ṣùgbọ́n ẹ má gbàgbé o, ẹja máa gba lẹ́sìn lọ́dọ̀ ikú o. Ó dàbọ̀. Ara Yín Ni Wá, ètò pàtàkì tí a fi ń ṣe ìgbélárugẹ àwọn àkàndá láàrin àwùjọ, ètò tí a gbé kalẹ̀ láti máa pe àkíyèsí ìjọba lẹ́lẹ́kànjẹ̀ka àti àwọn ará ìlú sí ojúṣe wọn sí àwọn àkàndá. Ó yẹ kí a máa fi ìfẹ́ hàn sí ìtọ́jú àti láti máa ran àwọn àkàndá lọ́wọ́ láwùjọ wa, kí a má sì ṣe dẹyẹ sí wọn, kí àwọn náà bá lè gbé ìgbé ayé ìrọ̀rùn àti láti mọ̀ pé ara kan náà ni wá. Lábala lètò, níbẹ̀ lẹ́ ó ti máa gbọ́ ìrírí àwọn àkàndá, ọ̀rọ̀ ọgbọ́n àti abala gbígba àlejò. Gbogbo ọjọ́ Sátidé láti agogo 6 sí aago 7 àṣálẹ́ ní ètò yìí yóò máa wá sójú ẹ̀rọ ìwòran yín ní ìkànnì Kaftan TV Yorùbá láti ẹnu àwọn atọ́kùn ètò náà Samuel Ọlásùnyàn àti Charles Ọlátújà. Fún ìpolówó ọjà àti ìmọ̀ràn pé ọ̀kan nínú àwọn ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ wọ̀nyí 0816 359 0644 àti 0905 715 5075. Ara Yín Ni Wá, ara kan náà ni gbogbo wa.